الحمد لله والصلاة والسلام على رسول الله والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وبعد. ẹ̀káàbọ̀ padà lónìí inshallah ta'ala wọ́n tá máa ṣàgbéyẹ̀wò rẹ̀ ní أقسام الكلام, àwọn ìpín ọ̀rọ̀ min ayyi shay'in látara nǹkan wo yatarakkabu al-kalam ní ọ̀rọ̀ tí máa ń gbégun ra wọn, látara nǹkan wo láti máa ń gbé ọ̀rọ̀ gun ra wọn. Pé a ní al-kalam léyìí tó kọjá huwa al-lafz, ọ̀nà ní gbólóhùn tá kò jáde lẹ́nu, al-murakkab tá a gbégun ra, al-mufid tó lè ṣàǹfààní ìwọ́gbọ̀n pẹ̀lú àgbékalẹ̀ àwọn lábá. Tarkib yẹn gbogbo bó láti máa ń gbé ọ̀rọ̀ gun ra wọn, wọn ni ilé ìtafẹ́ kọ́ lónìí. Náà fi béèrè pé min ayyi shay'in látara nǹkan wo yatarakkabu al-kalam ní ọ̀rọ̀ tí máa ń gbégun ra wọn. Al-jawab, èsì, yatarakkabu al-kalam ọ̀rọ̀ a máa gbégun ra wọn, a máa ń gbé ọ̀rọ̀ gun ra wọn min al-asma'i látara àwọn ọ̀rọ̀ orúkọ, wal af'al àtàwọn ọ̀rọ̀ ìṣe, wa hurufil ma'ani àtàwọn àràfí tó nítumọ̀. Tí túmọ̀ sí pé kí ni àwọn ìpín ọ̀rọ̀ nínú èdè Lárúbáwá mẹ́ta ni: al-ismu ọ̀rọ̀ orúkọ, wal fi'lu àtọ̀rọ̀ ìṣe, wal harf àti àràfí, àràfí tó ní ìtumọ̀. Náà àpèjúwe al-asma, àpèjúwe àwọn ọ̀rọ̀ orúkọ ó pọ̀ gan. Ó tún ní àwọn ìsọ̀rí orúkọ èèyàn ń bẹ. Nínú orúkọ èèyàn náà a tún ní ìnagípè tá a mọ̀ sí lákọ̀bù. Ẹnìkan jẹ́ Ahmadu báyìí nísìn, ó tún wọ́n jẹ́ ìnagípè orúkọ mi tó yàtọ̀ sí Ahmadu. Òun jẹ́ Ahmadu, ó tún wọ́n jẹ́ aláṣọ. Pé látara nǹkan tí ń ṣe nìyẹn. Ìyẹn jẹ́ bí ó ṣe jẹ́. Tá bá débi ọ̀rọ̀ orúkọ inshallah ta'ala á padà máa sọ̀rọ̀ lórí ìyẹn. Orúkọ èèyàn ń bẹ, orúkọ ẹranko ń bẹ, orúkọ nǹkan tí ò lẹ́mìí ń bẹ, orúkọ nǹkan míì tún ń bẹ tó yẹ pé kò tún sí lára àwọn eléyìí tí mo dárúkọ yẹn, tá a fojú rí, gẹ́gẹ́ bí ìfẹ́, ìbínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Náà ẹ jẹ́ wá mú àwọn àpèjúwe díẹ̀ wá lórí al-asma, àwọn ọ̀rọ̀ orúkọ. Min al-asma nahwu muhammadun filun hablun qalamun. Al-af'al, àwọn ọ̀rọ̀ orúkọ ni. Al-af'al, àwọn ọ̀rọ̀ ìṣe, gẹ́gẹ́ bí dhahaba, qatala, nam, shariba, qata'a. الحروف، حروف المعاني، gẹ́gẹ́ من، إلى، في، على، عن àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn àpèjúwe yẹn ni min al-asma, Muhammad orúkọ èèyàn ni, fílùn orúkọ ẹranko, àjànàkú, a sì tún lè pè ní erin
hablun okùn, qalamun gègé ìkọ̀wé àti bẹ́ẹ̀ ní. Al-af'al àwọn ọ̀rọ̀ ìṣe, zahaba ó lọ, qatala ó pa, nama ó sùn, shariba ó mu, qata'a ó gé. Min al-huruf al-ma'ani ní àwọn aráàfi tó nítumọ̀. Min láti, ìlà lọ sí, fi nínú, àlá lórí, an nípa. Náà ìyẹn jẹ́ bí ó ṣe jẹ́. Àmọ́ sí ká tó lọ mo fẹ́ kọ́ wa ní fọ́múlà kan tá máa fi hun ọ̀rọ̀ jọ. Ẹ̀ pé tarkibul kalam la kọ́ bá ní ìsìn. Fọ́múlà kan tá máa lò tá fi máa hun jọ. Fọ́múlà yẹn pọ̀ ṣùgbọ́n ẹ̀kọ̀ọ̀kan náà la máa ń yọ sẹ̀lẹ̀ lẹ́kọ̀ọ́. So wọ́n fẹ́ fún wa ní ẹ̀yọ̀kan bẹ̀ ní òní. Fọ́múlà yẹn náà ni al-kalam, al-kalam, tarkibul kalam. Ẹ̀kọ́ mú fa'ilu wá, ẹ̀sùn wa mú fa'ilu wá pẹ̀lú kí ni o maf'ulu bihi. Parí. Fi'ilun ọ̀rọ̀ ìṣe, fa'ilun ẹni tó ṣiṣẹ́, maf'ulun bihi ẹni tí iṣẹ́ dá lé lórí. Fọ́múlà tá máa lò nìyẹn fún tòní. Náà ẹjá wọnú bíbà yìí. Fi'ilu ní àwọn fi'ilu ṣáà pé fa'ilu ẹni tó iṣẹ́ òun gbọ́dọ̀ jẹ́ ismu tiẹ̀, òun máa jẹ́ ismu. Ẹni tí iṣẹ́ dá lé lórí náà ismu lòun náà máa jẹ́. Lẹ́yìn nìkan ló máa jẹ́ fi'ilu. Mo rò pa gẹ́tẹ̀. Náà fi'ilu ló kọ́kọ́ ṣáájú. Tá bá fẹ́ hun ọ̀rọ̀ jọ, a kọ́kọ́ mú fi'ilu wá gẹ́gẹ́ bí fọ́múlà tá mú wá ní. So ẹ jẹ́ ká padà síbi al-af'al. Ẹ jẹ́ ká mú kan bẹ̀. Zahaba, qatala, nama, shariba, qata'a. Ẹ jẹ́ mú qata'a oge. Qata'a. Qata'a plus fa'ilu ẹni tó ṣiṣẹ́. Jẹ́ ká padà sí rí al-asma. Muhammadun fi'lun, hablun, qalamun. Jẹ́ mú Muhammadun. Naam. Muhammadun plus maf'ulun bihi ẹni tí iṣẹ́ dá lé lórí. Kí ló gé? Muhammad orúkọ èèyàn lélẹ̀. Fi'lu ẹranko, erin. Hablun okùn ẹ̀pẹ́lẹ̀ òun ló mú jù. Qalamun báyìí. So qata'a Muhammadu hablu. Ní ká lo hablu. Hablun bọ́lá ṣe wá sọ papọ̀. Yóò di qata'a Muhammadun hablan. Lórí pé maf'ulu bihi ń tiẹ̀ mansub ló máa ń jẹ́. Alamatu nasbi dani al-fatha. Fi'lu àti mọ̀ntìẹ̀. Fa'ilu ó máa gba ẹ̀wọ́dún mọ̀. Marfu'un Muhammadu so eléyìí ti gba ẹ̀wọ́dún mọ̀ àwọn àfilẹ̀. Ṣùgbọ́n maf'ulu bihi ó gbọ́dọ̀ parí pẹ̀lú fatha. Hablun a máa yí padà sí hablan bí ó ti yé báyìí sí. Ó ti parí yóò wá di kíni. Qata'a Muhammadun hablan. Muhammadu gbé okùn. Ó ti parí. Dàrúké وهذا كلام مفيد. وهذا الكلام kò ní ìdí mufid mọ́. Lórí pé ìfádà ti wà nù kàlámù tiẹ̀. Ziyada tí ó sàǹfàní nìyẹn. Ghayru nafi'.
qata'a Muhammadun hablan, Muhammadu gé okùn. Ó ti parí. Ọ̀rọ̀ tó ń ṣàǹfààní nìyẹn. Mo pa gẹ́tẹ̀ tó bá ṣe máa hun ọ̀rọ̀ jọ nìyẹn o. Bẹ́ẹ̀ ṣe máa hun ọ̀rọ̀ jọ ní level tá a wà yìí báyìí. Fi'lu plus fa'il plus maf'ul bihi. A tún lè mú ìmí ní báyìí. Àlẹ́ ní shariba. Shariba fi'lun isma'un bí báyìí. Ìbá ní ma'an omi. Ma'un omi. Shariba fi'lun ma ṣe ma'un ni ma'an ni bẹ̀rẹ̀ pé òun ni maf'ul bihi. Eri mu omi. Shariba fi'lun ma eri mu omi. So kìí ṣe kan tó nira, ó simple gan, wá farabalẹ̀. Náà ìyẹn jẹ́ bí ó ṣe jẹ́ fún abala ti أقسام الكلام, àwọn orígun, àwọn ìpín ọ̀rọ̀. Tó bá tún di ní èyí tí ń bọ̀, a tún máa tẹ̀síwájú. Subhanakallahumma wa bihamdika, ashhadu an la ilaha illa anta, astaghfiruka.